má tẹ́ mi bàbá mi tí mo nífẹ̀ẹ́ tó bá ní ìwọ irúfẹ́ tó yẹ kó ní sí bàbá rẹ ní irúfẹ́ tó ní sí àyà tó fẹ́ fẹ́ tó bá fẹ́ fẹ́ obìnrin tó kúta tó fẹ́ surprise kí lọ́ọ́ lọ fún nǹkan owó gidi ẹ̀gbọ́n rẹ̀ lọ dáa jù tóbìnrin máa fẹ́ ìwọ wà ní òdòdó ọba lọ wá òdòdó wọn yìí ta ẹ̀pá àwọn ògbìn roses ní ilẹ̀ Yorùbá kí ẹ̀ wá lè kó kọ́ lọ wá rose kọ́ wá pọ̀ kọ́ wá roses pupa bí yellow roses and red roses kọ́ wá mú wá fún owó bó ti rẹ̀ kọ́ wá lọ kọ́ gbé wá kọ́ wá gbé fún òdòdó kò sí obìnrin tí ọ̀la ìkòdò àti perfume tí bàbá rẹ̀ tó wá lò nífẹ̀ẹ́ tí òdòdó tó bá mọ ojú òye tí dáàdì wọ́n fi kúrò dáàdì tó lọ jẹ́ wọn pẹ̀lú ayé èmi ò ní bàbá tí bàbá tí bá rí pé bóyá fẹ́ connect with ní lójú òye rẹ̀ ní sàgbàgbẹ́ ní sì mú kẹfì ní sì mú dòdò ní tó bá tiẹ̀ ń rí mi o mọ kí wọ́n á lọ da ògógóró ní bàbá mi lórí yóò ṣe pé fún mi àwọn out of ignorance nínú àìmọ̀ ìmọ̀ tí ń bá Yorùbá jà kọ́ gbé sínú ọ̀run lẹ́kùlẹ́jà ló ń fún ẹ̀kọ́ àtẹ́pó ṣé wọ́n ń jẹ́ ẹ̀kọ́ àtẹ́pó fún bàbá rẹ ní ọmọ òsè bẹ́ẹ̀ fọ́ ṣé bàbá ṣé wọ́n ìjẹ́ ẹ̀kọ́ àtẹ́pó láàrin ṣé ń tọ́ jẹnu tọ́ ayé bàbá tí mo ní tó tọ́ mi dàgbà ẹ sọ àwọn bàbá di apààyàn Ṣàngó ọ̀pá bàbá mi sì ní Ṣàngó àyìn àsọmẹ́kẹ́ Ṣàngó tí wọ́n ń sọ̀n kì í ṣe bàbá tèmi Ṣàngó tèmi mọ̀ Ṣàngó tó ran àwọn bàbá ńlá mi lọ tó ran Ọ̀yọ́ lọ́wọ́ tí a lọ pè wá pé wọ́n ti ń ṣẹ́gun wa tó sì wà ràn lọ Ògún tó ṣe ọkọ́ tó ṣe àdá ọkọ́ fún jíjẹ ká fi máa roko àdá fún pé téèyàn bá fẹ́ bá wa jà ká ṣe kí ni ká defender and also provider n bò wá lògùn di Ògún ọ̀pá bàbá mi ọmọ ọ̀pá mi bàbá tí bá ń pààyàn wọ́n ní mo deny Ògún tí bá ń pààyàn mo sì deny Ṣàngó tí bá ń pààyàn nítorí we want those people to be loving fathers afẹ́ jẹ́ kí wọ́n jẹ́ bàbá olólùfẹ́ ni àfẹ́ jẹ́ kí wọ́n jẹ́ bàbá tí èèyàn máa fi téèyàn máa fi ìròyìn wọn ní pé wọ́n pa ọ́ Ṣàngó pa ọ́ wọ́n máa fi bàbá rẹ̀ ó fi máa ṣépè fún yàn dáàdì ẹ ṣé wọ́n máa fi ṣépè fún yàn ṣé wọ́n fẹ́ kí wọ́n máa fi sọ pé Ọláwálé ọ̀pá ọ́ nígbà ọba lọ tán àwọn ọmọ rẹ kí wọ́n máa bẹ̀rù rẹ ṣé ìbẹ̀rù láti máa ṣe ilé ayé Yorùbá bàbá máa fìfẹ́ ṣe orò tí ọ̀fẹ́ ríyàn tó yẹ pé yóò fi àlejò àbíwọ̀ ọ̀gbọ́n pé orò láyé àtijọ́ bí wọ́n bá tiẹ̀ lè sọ ní ìsinyìí pé àwọn sì ń fẹ́ èèyàn bo orò tí ọba fẹ́ ríyàn èèyàn sì ń gbé núùlù orò tí ọba fẹ́ ríyàn níbo ni eégún tí ọmọ nàyàn tí ọmọ sáyàn ládàá ṣàyẹ wa níta ń bá rẹ lẹ́gbẹ̀ẹ́ sọ eégún máa nàyàn lọ́rẹ́ àwọn ìṣe màálù sí wọ́n láìkí ẹnu ọmọ rẹ nítorí pọ̀ fẹ́ lọ eégún is for entertainment tó o bá lè pidán tó o lè pidán tó o lè yọ bíléèdì lẹ́nu tó o lè fò látòrí òkè wálẹ̀ tó o lè jó ijó jójó fún wa káwó ijó tó o lè jó ẹ máa ń náyàn láyé ayé ìgbà tí ò sọ ọlọ́pàá tí ò sí kóòtù kò sí nǹkan kan tó o bá ṣe ọba ní ká lọ bí ọ lórí ayé ìgbà yẹn kọ́ la wà mọ́ nísìn
kó ń kálù nígbà tí Yorùbá ọba fẹ́ tí Yorùbá bá sọ pé Fúlàní ọ̀fẹ́ kò darandaran tí ń dà wọn ọ̀fẹ́ mọ̀ pé wọ́n ti ń ṣe ẹ̀yin fẹ́ fo ẹgbẹ́ ṣe ń bọ bàbá yín tẹ̀ ń dán ògógó lè lò kí ni ìyàtọ̀ ẹ̀yin àti Fúlàní àwa ń sọ fún Fúlàní pé mo lọ bá wọn ga wọn ẹ jẹ́ káwọn ọmọ yín lọ sùn dídá wọn kò sí mọ́nì kò í ṣe àṣà sí inú àṣà ayé àtijọ́ ni ojú kan ni màálù lẹ́tì máa lọ kó oúnjẹ wá fún wọn ó sì tún máa sára sí àwọn òkun ọmọ so àwọn tí à ń sọ fún yìí náà pé àṣà tẹ́ ń ṣe ó yẹ kẹ́ ẹ ti yí padà sí báyìí àbàṣà àwọn tẹ́ ń ṣe kò bá gbà yín ó kọlà fọmọ rẹ abọ́kọlà fọmọ kí ló dé tó kọlà fún àṣà tí ọba yẹn gbà yín.